pè ní ìlú àwádé. Ìlú àwádé kò sẹ́ni tó jẹ́ àwádé láyé rí o. Gbogbo wa ní àwádé. Ojúfẹ̀ ló jẹ́ àwádé. Ìlú àwádé lè wá yìí torí ibẹ̀ ní gbogbo wa ti ṣẹ̀ lọ. Àwa la kù táwọn ayé múlé lọ́wọ́. Ìgbà tó rújú sọ́tún sósì àwọn náà wọ́n gbé ìlú àwádé wá wípé láàrùn mi ó ní bàtà máa ń ké lójúfẹ̀. Báwo la ṣe máa ṣe Ọlọ́run fún wa ṣe olùgbọ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ òní Ọlọ́run gbé wọn débẹ̀ àtẹ̀sẹ̀fọ́ náà báyìí ni àtẹ̀sẹ̀fọ́ rẹpẹtẹ torí pé ẹ̀tọ́ wọn ní ìlú àwádé. Tó bá máa rìnrìn àjò lórí adé nílé o lè má wá sílùú àwádé o lè lé wá Ọlọ́run lè fi ẹ̀ṣẹ̀ sábà bí kò wá ó máa jẹ́ kí ìrìn àjò náà kó yá ní kíákíá. Ọ̀pẹ́ lọ́wọ́ Ọlọ́run lójúmọ̀ lè fún yín kábíyèsí olóyè ẹ̀ṣẹ̀ ikú àdúró tì iṣẹ́ wọn ló ń ṣe ọmọ ẹgbẹ́ ti dúpẹ́ mọ́ lórí ṣùgbọ́n kí ló ń tọ́ fẹ́ ṣe ọmọ mi ní àwọn aláṣẹ̀kú náà rẹ̀ tún fi sábà bí ẹlẹ́sẹ̀ kan ṣùgbọ́n ti lẹ́sẹ̀ méjì ní ìsìn kò ṣe lẹ́sẹ̀ kan mọ́ lótùfẹ̀ adímọ̀lẹ̀ kan ẹlẹ́sẹ̀ kan ní à ń pè ewédú agbègbè ọjà ó pọ̀ pa lọ́wọ́ ọlọ́kùnrin ó gbà ó sọ dànù tí tó tẹnu mẹ́jọ ẹlẹ́sẹ̀ kan tó ẹlẹ́sẹ̀ méjì iṣẹ́ ọ̀sán ìlú jẹ́ bẹ́ẹ̀ ọ̀sán ìlẹ́lẹ́sẹ̀ kan mo ti pè é ó ti fẹ́ máa wá kóró adákẹ́ ni ẹ̀yìn tó yé ló ayé tó bá dé ní ìsìn wọn sùn kalẹ̀ sáà ní wàhálà yìí fún mi ẹlẹ́sẹ̀ kan ọlọ́pàá mi dúró tiẹ̀ o kò sí téèyàn máa ń ṣe tó máa ń gbé láyé torí pé ọpẹ́ mi pọ̀ púpọ̀ lórí gbogbo àwọn ládéládé tí Ọlọ́run gbé sórí ìtẹ́. Wọ́n ní tàbá tọ́ ó má dẹ̀rùn nídìí a máa ń ta dáadáa lójúfẹ̀ a lè máa ń tọ́ dáadáa lójúfẹ̀ ó má bàa dẹ̀rùn nídìí olùpẹ̀ lọ́wọ́ Ọlọ́run ló máa rìn. Kábíyèsí onílẹ̀ ilé ilẹ̀ wá o ilé yìí òun lẹ wá ilé yìí òun ní ìlú yìí lágbára Ọlọ́run àti lágbára àwọn aláṣẹ ilé yìí ò ní wú yìí o Ọlọ́run kẹ́yìn torí ọ̀pọ̀lọpọ̀ ọmọlẹ̀ lẹ́kọ́ lọ olótùfẹ̀ tó wọlé ẹgbẹ́lẹ́sẹ̀ tó náà lọ ẹlẹ́sẹ̀ kan tó ẹlẹ́sẹ̀ méjì iṣẹ́ ẹlẹ́sẹ̀ kan náà ló tún wá pè é ló tún fi ṣe sábà Ọlọ́run ló parí àwọn bàbá mi dúró tì yìí ilé ilé wá ọmọba tó ń dádé wọ́n ní kí ẹ bá rọ́mọ bá òkè tọ́lára ọmọba tó wà kùnà sáàkì olùpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ tí wọ́n to ètò yẹn dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀jẹ̀ gbé lọ́wọ́ fẹ́ rọ̀ yìí fẹ́ tù yìí ẹ má ti pé wọ́n sọ pé olóòṣà ní Ọlọ́run gbọ́ngàn lòṣà òkè èyí náà ti sọ àfi ṣèrántí wọn ní ẹ ṣèrántí wọn ẹgbẹ́ wọn lárugẹ ẹ̀sìn Ọlọ́run Olódùmarè lára wọn gbogbo wọn la gbogbo aláyè la máa ṣe ìyájọ́ ọjọ́ ìbí àwọn tó tún ti kúrò láyé wọ́n tún máa ṣe ìrántí ìyájọ́ ọjọ́ ìbí wọn ní tá a ṣe fáwọn òòṣà náà nìyẹn kò sí òòṣà kankan tó ju òrìṣà òkè lọ ṣùgbọ́n ohun Olódùmarè kì í bàtì ẹ ti sọ nínú ọ̀rọ̀ wípé àpẹẹrẹ kò máa wá bẹ́ẹ̀ ni mi ò sí lórí ìtẹ́gbà yẹn
Ọlọ́run Olódùmarè ó lo èyí nígbà láéláé. Ọlọ́run Olódùmarè ló ṣàánú báyìí. Àwọn ọ̀nà máa ń ta fọ́ọ̀ ní ìrìṣà, wọ́n máa tà wọ́n fún ní ohun ló máa ń dá gbogbo àwọn tó máa ń dálé. Wọ́n wá so àwọn ọ̀nà lẹ́sẹ̀, wọ́n á so mọ́ aṣíwájú ọ̀run lẹ́sẹ̀. Tọ́ba ti mọ̀ pé Olúwa mi ti jí báyìí nínú lẹ́gbò, àwọn á sùn síwájú. Torí ojoojúmọ́ la máa ń nawọ́ sóòṣà lójú ìfẹ́ ọjọ́ kan péré ní àkíńṣe. Ṣùgbọ́n mo lórí ọ̀fẹ́ gbà tí èdè àìyedè bẹ́ẹ̀lẹ̀ lọ́dọ̀ yín, gbogbo yẹ̀ bá máa jẹ ní máyé báyìí ni onígbọ̀n máa gbọ́dọ̀ kù sí. Ó bẹ̀rẹ̀ láàrin àwọn ẹlẹ́gbẹ̀ àti àkárìbò nígbà Ọọ̀ni Adélẹ́gọ̀ Olúbùṣe àkọ́kọ́. Ọọ̀ni ò jáde rí, ètùtù wọn ṣe ó lágbára, ó ní lélẹ́gbẹ̀rún erinlá, kò tí ì sí màálù náà yẹn, erinlá ni gbogbo ẹ ti dàrú tán yányán. Kò sọ́ba aládé náà tó lè yanjú ẹ̀. Táwọn ìbò ní pé àwọn olówó àwọn ṣe mọ́ àwọn tó wá kó wa lẹ́rú, ṣùgbọ́n káyà máa pẹ́ lọ́wọ́ lọ́wọ́. Nígbà tó pa ń lára pé wọ́n láwọn olówó àwọn ṣe mọ́, gbogbo wọn ti dàgbé o. Gbogbo ọ̀dọ̀ àwọn ládéládé láti dé fún ọ níyanjú o. Wọ́n ní kó máa lọ lé bàbá àwọn tó pín ilẹ̀ tó pín adé fáwọn ọ̀tọ̀ oníyanjú. Tí Ọọ̀ni Adélẹ́gọ̀ Olúbùṣe àkọ́kọ́ tó gbéra ní 1903 tó kọ́kọ́ jáde, odò tó ń fò kọjá gbogbo ibẹ̀ ní erinlá náà rìn wọlé sí. Gbogbo orí adé tó wà láàfin pátá kò sí kankan nu wọn, títí lọ́yọ̀ọ́ ní dídé bìrì tó wà lórí ìtẹ́, gbogbo wọn fi ìtẹ́ wọn sílẹ̀ ní. Torí gbogbo wọn ló mọ ẹni tó jẹ́ Ọọ̀ni àti ibi tó ti wá. Orí ọ̀fẹ́ yẹn lè mi rí o. Nígbà tí Adélẹ́gọ̀ tó dẹ̀ lọ sí ibi tágbà rè, torí Ọọ̀ni òkè kú, àmọ́ gbàṣẹ lọ́wọ́ ara wa ni. Ojú kan náà ni gbogbo wa ti jáde, tí gbogbo wa dẹ̀ ti wọnú ara. Tí Ọọ̀ni Adémilú ìgbà iṣẹ́ lọ́wọ́ Adélẹ́gọ̀ ní 1920, 1910. Nígbà tó gbaṣẹ́ ni wàhálà àtàwọn oníbẹ̀bí náà bẹ̀rẹ̀. Títí wọ́n fà á fún bí ọdún bíi 12. Torí àwọn tó kù lẹ̀ láàrin ẹlẹ́gbẹ̀ àti àkárìbò. Ó dé gbogbo tá a ń pè ní Ìkòròdú lẹ́ni. Gbogbo bẹ̀ ló kú gbogbo òjòjú. Ó kú dé gbogbo Ògùn. Ó kú dé gbogbo ibi Ìjẹ̀bú Ẹ̀pẹ́ pátápátá. Ògùn náà le púpọ̀. Torí ẹni oníbẹ̀bí rọra sọ pé nínú ẹ̀ṣọ́ ni màdìwó ti nínú ẹ̀fọ́ ni màdìwó ti ń ṣẹ̀ṣọ́. Lágbára Ọlọ́run ẹ̀dẹ̀ máa ṣẹ̀ṣọ́ yẹn pẹ́. Ìfún inú ayọ̀ mi kú torí ó padà wá ní ìtàn náà yé mi dáadáa. Ọlọ́run ló yọ mí nísìn. Oníbẹ̀bí wa kan máa wá ní. A ní eku aláṣẹ òrìṣà mo tún ti délé o. Mo tún fún àwọn olórin mi wá o. Àwọn ọ̀nà máa dá o. Ohun ní ọdún ní máa dá oníbẹ̀bí wọn. A ní mo tún ti dé o. Màálù ni mo gbé dé báyìí o. Mo ní wá kí o. Àwọn ẹgbẹ́ ìdí jáde oṣù wọn ni ká wá kí ká wá yọjú sí kí. Olú yìí náà wá gbé o. Wọ́n á kàn dé ní wọ́n ní lọ gbé gẹ́gẹ́ òṣà. Àwọn á máa jayé. Ẹni wọ́n náà ló yọ mí. Ó lè ṣe pàlẹ́ káàlọ́ jẹ́ ẹni ẹ. Ọọ̀ni ò jáde rí. Ṣùgbọ́n gbogbo ilẹ̀ ìṣẹ̀dálẹ̀ ìfẹ́ ló máa ń fi hàn. Pátá gbogbo bí gbogbo àwọn ọmọ tó dádé lórí ìjẹ́ ìjìnà. Kò sí eléyìí ó ṣe yẹ.
ètò agbélórílẹ̀ èdè káàrọ̀ òjì